Nígbà tí kí ní ẹ̀ lọ máa ń sunkún jọ ní ọmọ dúpẹ́ ọlẹ́ ò ní rẹ̀ ìmọ́lẹ̀ ní ọmọ bàbá ọmọ mi dà fún wa aṣọ dádì mi tí ó máa ẹ má bí rẹ̀ jọ ẹ̀yà ọkùn ṣe wà pàṣà yẹ́sà ṣe jẹ́ ẹ tún máa àmọ́ wà ní ẹ ṣe máa mi ẹ ṣe mo dúpẹ́ máa mọ́ lórí ẹ̀ ṣe yẹ́sì máa ti rẹ̀ yẹ́sì rẹ̀. Ẹja ṣe 6 to be honest. 5 man tó ẹja ṣe 6. Ẹja ṣe 6. Kí lorúkọ ẹ̀ lóyá? Bá mi gbọ́ ọ̀pá mẹ́fà jáde ńbẹ̀. Ọ̀pá mẹ́fà jáde ńbẹ̀. 225 You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Okay, ma. Yeah, show le go. So, wàá mú kiri wá fún mi. Bàbá ẹ bá mi fi fún ọ̀la ní sí. But nígbà kan kọ́ ni wọ́n ti sẹ́yìn lọ sí àmàlí tractor. Tó ń bọ̀ lọ, àwọn tó ń ṣe fàájì. Wọ́n náà wo rẹ̀. Wọ́n náà wo rẹ̀. Ọmọ tó ti fi lókè. Okay, ma. Wá bá mi yọ kíní.